àwọn ẹbí ààrẹ ọ̀nà kakanfò ilẹ̀ yorùbá tó tún jáwé olúborí nínú ètò ìdìbò ààrẹ ọjọ́ kejìlá oṣù kẹfà ọdún 1993 èèyàn June 12 1993 èèyàn olóògbé Mashood Kashimawo Ọláwálé Abíọ́lá àwọn ẹbí ẹ̀ àwọn ọmọ ẹ̀ wọ́n máa ti sọ̀rọ̀ lórí àṣírí tuntun tí olórí orílẹ̀-èdè yìí tẹ́lẹ̀ ajagunfẹ̀yìntì Ibrahim Babangida tó ṣẹ̀ṣẹ̀ tú nípa ikú tó pa bàbá wọn nínú oṣù keje ọdún 1998. ẹ rántí pé lọ́dún 1993 ìyẹn lóṣù kẹfà tí ètò ìdìbò ààrẹ wáyé ní Abíọ́lá ló ti lu àwọn alátakò ẹ̀ nílùkulù tó jẹ́ pé gbogbo ọmọ Nàìjíríà jákèjádò Nàìjíríà láti ilẹ̀ Yorùbá délẹ̀ Haúsá délẹ̀ Ìgbò ni wọ́n dìbò fún Abíọ́lá àsìkò tínú ọkùnrin náà tó sì ti ń dùn wípé òun yóò di olórí orílẹ̀-èdè Nàìjíríà ìní ìjọba Babangida iná fagilé ètò ìdìbò náà ọ̀rọ̀ yìí ló sì di wàhálà débi pé Abíọ́lá ó ń jà fún ẹ̀tọ́ ẹ̀ bẹ́ẹ̀ làwọn ajàfẹ́tọ̀ọ́ ọmọnìyàn àwọn akẹ́kọ̀ọ́ àti oríṣiríṣi ọmọ Nàìjíríà náà kò gbẹ́yìn lórí ìjàǹgbara fẹ́tọ̀ Abíọ́lá tí ìwọ́de àti ìfẹ̀hónúhàn tó lágbára bẹ̀rẹ̀ káàkiri Nàìjíríà èyí tó jẹ́ kí Babangida kó gbéjọba sílẹ̀ fún ìjọba fìdíhẹ́ ìyún olóyè Ernest Shonekan kó tó di pé ọ̀gágun Sani Abacha ó fi ipá gba ìjọba bó tilẹ̀ jẹ́ wípé Babangida ní gbogbo ìgbà tó fagilé ètò ìdìbò tó gbé Abíọ́lá wọlé kò sọ wípé bóyá Abíọ́lá jáwé olúborí tàbí kò jáwé olúborí bẹ́ẹ̀ ni kì í kan sára sí Abíọ́lá ṣùgbọ́n tí ọ̀rọ̀ yí padà lọ́sẹ̀ tó kọjá lọ́jọ́bọ̀ tí í ṣe ọjọ́ Thursday ìyẹn ogúnjọ́ oṣù kejì ọdún tá a wà yìí the 20th of February 2025 nígbà tí Babangida tó lọ jẹ́wọ́ lásìkò tó ń ṣayẹyẹ ìfilọ́lẹ̀ ìwé ìtàgbésí ayé ẹ̀ èyí tó pè ní a journey of service tó tún ṣe ìkówójọ láti kọ́ ilé ìkàwé ààrẹ presidential library ní Babangida máa yí ọ̀rọ̀ padà fún ìgbà àkọ́kọ́ lẹ́yìn ọdún bíi méjì lé ní ọgbọ̀n níṣẹ́ ni Babangida ló jẹ́wọ́ pé lóòótọ́ àti lódodo MKO Abíọ́lá ìyẹn ààrẹ ọ̀nà kakanfò ilẹ̀ Yorùbá ló jáwé olúborí nínú ètò ìdìbò ààrẹ ọdún 1993 ṣùgbọ́n tó lóun kábàámọ̀ gidigidi fún ìgbésẹ̀ tó ń gbé náà nínú ọ̀rọ̀ àwọn mọ̀lẹ́bí Abíọ́lá pàápàá àwọn ọmọ ẹ̀ arábìnrin Hafsat Abíọ́lá Costello ló ti jẹ́ kó di mọ̀ pé bí ẹni tó ń lo oògùn lẹ́yìn tí aláìsàn ti kú ní ọ̀rọ̀ tí Babangida ń sọ wọn ní ọ̀rọ̀ tó ń sọ náà wípé bàbá òun jáwé olúborí lẹ́yìn tó ti kú tán ó ní ọ̀rọ̀ tí ò dání nítorí pé ọ̀pọ̀ ẹ̀mí ni ló ti ṣòfò dànù nínú ọ̀rọ̀ tiẹ̀ ọmọ Abíọ́lá míì Abdulmumin Abíọ́lá jẹ́ kó di mọ̀ wípé lẹ́yìn tí irun rere ti bàjẹ́ tán ni Babangida ló ṣẹ̀ṣẹ̀ wá ń jẹ́wọ́ ṣùgbọ́n ó ní tí ó wù ú lórí tó sì dùn mọ́ nínú jù náà ọ̀rọ̀ Babangida ìnà bó ṣe gbà pòun jẹ̀bi nítorí pé ọ̀pọ̀ àwọn adarí Nàìjíríà tẹ́lẹ̀ àtàwọn alágbára ni kò lè ṣe irú ìjẹ́wọ́ tó jẹ́wọ́ bẹ́ẹ̀ níta gbangba.